ẹlẹ́ńbẹ̀ ń o ẹ̀yin tèmi a kú bójú ọjọ́ ṣe rí o ọ̀dẹ̀ ọdún bí orí ètò ọ̀rọ̀ tó ń lọ ni mo wà báyìí. Ọ̀rọ̀ tó ń lọ ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Orúkọ mi tí yí padà Olórí Abímbọ́lá yín náà ni o. Ẹ̀yin tèmi ẹ bá mi bọwọ́ lu ìkànnì mi o. Ẹ bá mi bọwọ́ lu ìkànnì mi. Ẹ bá mi bọwọ́ lu ìkànnì mi. Ẹ ṣé. Ọ̀rọ̀ lórí màmá Dúpẹ́ Jáìsímí ni mo fẹ́ dá sí. Ọ̀rọ̀ nípa màmá yẹn nítorí pé màmá yẹn ní mo wo interview wọn. A rí wípé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ gan ni onímọ̀ pé wọn ò ṣàbíọmọ. Irú èmi báyìí mi ò mọ̀ rárá pé màmá yẹn ò ṣàbíọmọ. Màmá yẹn wọ́n ṣàlàyé gbogbo ìrìnàjò ayé wọn bí wọ́n ṣe lọ́kọ nígbà tí wọ́n ṣe wedding after bí ọ̀sẹ̀ bí mélòó kan oyún tó wà lára wọn ó wálẹ̀. Wọ́n ti tẹ̀síwájú ṣe mọ̀ pé ìgbìyànjú àwọn tó bá ń wá ọmọ wọn ń la nǹkan tí wọ́n ń là kọjá ó ní agbára. Ìgbìyànjú màmá yẹn nígbà tí ó dà pé ilé ọkọ ò ṣe wọ́n ti kúrò ńbẹ̀ wọ́n bọ́ sí ibòmíì. Ẹni tí wọ́n lọ fẹ́ wọ́n ní aláàjì tí wọ́n ti rọra ń tẹ̀lé tí wọ́n ti jọjọ́ ń dọ̀rẹ́. Ìyàwó ẹ̀ gbógun wípé rárá o ò gbọdọ̀ fẹ́ ẹlòmíì yàtọ̀ sóhun. Wọ́n ní ogun yẹn pọ̀ débi pé ìyàwó ẹni yẹn bó ṣe wà lókèèrè ó máa gbé aláàjì yẹn ṣépè tó bá ti lè gbé fún wọn báyìí wọ́n máa rọ̀jò ìpèlé aláàjì yẹn lórí. Ìyá yẹn á ní aláàjì ẹ máa bá ti yín lọ. Ìgbà tí ò ti wọ̀ kó má di wípé àwọn ò lè ṣogun kó má lọ di ọ̀rọ̀ wàhálà èpè lójoojúmọ́. Ìyá yẹn ṣáà ń gbìyànjú fún àwọn tí ò gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ níbi interview yẹn. Màmá yẹn ṣàlàyé pé àbúrò wọn tí àwọn tọ́jú gbogbo àwọn ọmọ tó bí pé àwọn ọmọ yẹn nígbà tí wọ́n dàgbà tán dẹni ara wọn ìyá wọn nìkan ni wọ́n mọ̀ wọn ò tiẹ̀ rántí àwọn. Even níjọ́ wedding gan táwọn fẹ́ ṣe bí ìyá ẹnìyẹn ní pé rárá o pé kó má ṣe bí ìyá. Wọ́n ṣá sọ̀rọ̀ lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí Abíọ́lá Adébáyọ̀ tó béèrè lọ́wọ́ wọn àwọn nǹkan tó béèrè lọ́wọ́ wọn nítorí pé àwọn nǹkan tí màmá yẹn ń sọ ẹ mọ̀ pé tí wọ́n bá ṣe ń sọ̀rọ̀ àwọn ìdáhùn máa jáde ìbéèrè náà máa tẹ̀lé àwọn ìdáhùn wọ̀nyẹn. Ìyá yẹn níwòye tí mo rí pé màmá yẹn ń farabalẹ̀ wọn ò sọ àsọjáàmù torí ẹlòmíì tó bá lọ sórí ètò bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan pápátá ó máa sọ. Ìyá yẹn ò ṣe bẹ́ẹ̀. Ìyá yẹn rọra ń jọ ọ̀rọ̀ wọn bí ó ṣe jí pé wọ́n kúrò nílé màmá wọn ní bí ọdún mẹ́ta làwọn bá màmá wọn gbé mọ́. Èmi kàn wò pé àgbàlagbà ni ṣùgbọ́n ìdálù níṣèlú bóyá báwọn ṣe ń ṣe lọ́dọ̀ tiwọn nìyẹn. A rí i pé màmá yẹn wọ́n á ti la oríṣiríṣi nǹkan kọjá pàápàá ní gbogbo ìgbà tí wọ́n ń gbé lọ́dọ̀ màmá wọn àti bóyá àwọn àbúrò àwọn ọmọ àbúrò wọn àbí àwọn ọmọ ẹ̀gbọ́n nǹkan tó ti máa fi ojú màmá yẹn rí. Èmi ò sọ pé wọ́n jẹ gbogbo àárẹ̀ o ṣùgbọ́n àbúrò wọn nígbà tó jáde ọ̀rọ̀ nípa àbúrò wọn yẹn gangan lèmi fẹ́ dá sí. Àwọn nǹkan kan wà ní ilẹ̀ Yorùbá tí ó bá téèyàn mọ̀ pé lágbájá yìí ó ń la àwọn ìṣòro kankan kọjá tó bá ṣèyàn èèyàn á fi pé nítorí nǹkan tẹ̀ ń là kọjá mo yááfì ọ̀rọ̀ yìí. Bó tiẹ̀ sọ jáde bẹ́ẹ̀ ṣùgbọ́n ènìyàn kan á ti mọ̀ wípé àǹtí mi nǹkan tẹ́ ẹ sọ gbogbo nǹkan tẹ́ ẹ sọ ló lésì o ṣùgbọ́n mi ò àsìkò àti fún yín lésì ò tó. Mò ń dúró de ìgbà báyìí nígbà tí àwọn nǹkan bá ṣẹlẹ̀ kó tó di pé mo lè fèsì tàbí mo yááfì ẹ̀ pápátá nítorí ìlàkọjá tẹ́ ẹ wà. Àbúrò yẹn ò ṣe bẹ́ẹ̀. Mo rò pé ó bọ́ sí orí ẹ̀rọ ayélujára ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn gan mọ̀ nípa ìyá oníyàá ó jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀. Gbogbo ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe ló ń tú bí ejò. Nǹkan tí mo rí lára Tọ́pẹ́ náà ni wípé àwọn kan wà tó jẹ́ pé ní kò sí bó ṣe lè ṣe tó máa fẹ́ bá ẹ jà wọ́n máa wá gbogbo ọgbọ́n gbogbo ọ̀nà láti lè bá ẹ jà irú ẹ̀ ni Tọ́pẹ́ yìí nítorí pé bóyá ó ti ń wá ọ̀nà láti lálẹ́ àǹtí yẹn láti sọ àwọn ọ̀rọ̀ sí wọn. Ọlọ́run dẹ̀ wá fún un ṣe ó rí avenue láti lè ṣe. Ẹ gbọ́ àwọn nǹkan tó sọ nípa àǹtí ẹ̀. Àwọn ìjà kan máa wà tó jẹ́ pé tí èèyàn bá fẹ́ jà èèyàn gbọdọ̀ ní sùúrù nítorí pé ìjà yẹn ó ṣeé ṣe kí ìjà yẹn parí. Tí ìjà yẹn bá wá parí àwọn ọ̀rọ̀ tó bá sọ wọ̀nyẹn irú ẹni bẹ́ẹ̀ kò ní gbàgbé.
irú ẹni bẹ́ẹ̀ kò ní gbàgbé. Ẹ gbọ́. Ó nìyẹn. Wọ́n ní tọmọdé ò bá bá ìtàn Níbi apá àrọ́bá, àwa bá àrọ́bá, àmọ́ bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n apá àrọ́bá. Her mother had her at her early stage. But because my father was already working that time, my father took her as his first daughter. And gave her this Jayesimi name. Okay, be bearing my son name. Don't bear your father's name. Bó ṣe ń jẹ́ Jayesimi nìyẹn láti baby pé wọ́n bí wọn ní baby. That's a baby. Popsi mi ti take over. Popsi mi àti ìyàwó wọn first wife wọn tó take over wọn tó ń tọ́jú wọn lọ fún wọn ní Jayesimi nìyẹn. Wọn ò jẹ́ kó jẹ́ orúkọ bàbá wọn torí wọn ò mọ bàbá wọn. Ṣùgbọ́n ìyá máa mọ ẹni tó fóun lóyún. So ló fi ń jẹ́ Dúpẹ́ Jayesimi. No, her mother was my father's junior sister. My own father is the first son. Our own mother is the second born, while another person is the third born. What are you saying? Kí tó ti tẹ̀síwájú, màá wá sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó sọ yìí. Ó ní bàbá ti tòun, àbúrò bàbá ti tòun tó jóbìnrin ló bí màmá Dúpẹ́ Jayesimi. Àlàyé tó ṣe nínú fọ́nrán tí ẹ wò tẹ́ ń gbọ́ tẹ́dẹ̀ ń wò nìyẹn. Wípé bàbá ti tòun ló ń jẹ́ Jayesimi. Pẹ̀lẹ́ Tọ́pẹ́, ǹlẹ́ o, mo kí ẹ. Ó tẹ̀síwájú ó ní pé màmá tó bí Dúpẹ́ Jayesimi wípé ní wọ́n gbé wọn wá ni tí bàbá tòun gbà tí bàbá tòun tọ́jú màmá Dúpẹ́ Jayesimi gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ wọn pẹ̀lú ìyàwó tí bàbá yẹn ti ní nígbà yẹn nítorí pé bàbá òun ti ń ṣiṣẹ́. Wọ́n gba màmá yìí nítorí pé màmá tó bí wọn ó ní wọn ò mọ bàbá wọn. Ó ní adúrú ìyá ẹ̀ pé kò mọ bàbá wọn. Tí òun bá tẹ̀ wá mọ bàbá wọn kò tọ́ sí ẹ lẹ́nu Tọ́pẹ́, ó ju ẹnu ẹ lọ. Báwo lẹ ṣe ń fi ojú egbò tẹ́lẹ̀? Bàbá ẹ tó sọ pé bàbá tó jẹ́ Jayesimi, ìyá yẹn náà lẹ́tọ̀ọ́ sí orúkọ yẹn náà. Ṣe ó ṣàlàyé wípé bàbá titi ẹ, màmá tó bí màmá Dúpẹ́ Jayesimi àti ẹni ẹlòmíì, àwọn mẹ́ta yẹn ni màmá bàbá titi ẹ bí tó máa jẹ́ grandma titi ẹ. So màmá Dúpẹ́ Jayesimi gan wọ́n wà entitled sí orúkọ yẹn Jayesimi tó bá jẹ́ pé orúkọ ìdílé tí ń ṣe pé bàbá titi ẹ pààrọ̀ orúkọ bàbá titi ẹ. Tó bá jẹ́ orúkọ ìdílé ni nísìnyí bóyá àìmọye nǹkan ló lè ṣẹlẹ̀, bóyá obìnrin míì bóyá ńgbà tó rí pé ọkọ tóun fẹ́ kò ṣe, tàbí bóyá nǹkan kan ṣẹlẹ̀, bóyá irú ẹni bẹ́ẹ̀ kú tí fámílì ọkọ tó kú yẹn tó ń gbógun tì í tí wọ́n fẹ́ rí. Ó lè wò pé òun máa dá ọmọ òun tọ́, òun dẹ̀ máa fún ọmọ tóun bí òun máa fún ní orúkọ bàbá ti tòun nítorí pé orúkọ bàbá titi ẹ̀ ní a kì í gba àkàkà lọ́wọ́ akítì. Orúkọ bàbá titi ẹ̀ ní ó lè wò pé òun máa fún ọmọ òun lórúkọ bàbá ti tòun. Kò sí nǹkan tó burú ńbẹ̀. Tó bá dé pé bàbá yẹn náà ló bá ní orúkọ yẹn náà tó jẹ́ pé orúkọ wọn ni tí wọ́n dẹ̀ gba màmá Dúpẹ́ Jayesimi gẹ́gẹ́ bí ọmọ, kò tọ́ sí ẹ lẹ́nu láti wá máa sọ àwọn ìtàn tí bàbá rẹ̀ ò pa fún ẹ ó wá bẹ̀rẹ̀ sí ní sọ. Tó bá yẹ pé òkú bá máa ń wẹ̀yìn wò ni, bàbá yẹn gan mo mọ̀ pé nígbà tó ń sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá ìjáde, bàbá yẹn á wò pé irú ọmọ wo leléyìí, ẹ wo bó ṣe ń tú bí ejò. Ó wá ń pa àwọn ìtàn tí ò tọ́ sí ẹ lẹ́nu, ò ń pa á. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní tí ẹ̀gbọ́n ẹni bá kú nígbà tí ẹ̀gbọ́n èèyàn tó wà ní bí ọmọ 40 ọdún 40 years tí ẹ̀gbọ́n ẹ̀ ti rẹwàlẹ̀ àṣà, tí wọ́n wá ti dé ọmọ 40 ọdún yẹn tó títí wá jẹ́ ọmọ 40 ọdún lọ, tí wọ́n wá wà láyé tó pẹ́ tó do bí ọmọ 60, 70, 100 ọdún láyé, ṣùgbọ́n tí ẹ̀gbọ́n títí ẹ tó ti wá kú bí 40 ọdún sẹ́yìn, tó ti kú bí 40 tàbí 40 ó lé tàbí 50 tó jẹ́ 50,
tó bá fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yẹn ò ní sọ wípé àbúrò mi, ò lè sọ bẹ́ẹ̀ láéláé. Wàá sọ wípé ẹ̀gbọ́n mi nígbà ayé ẹ̀gbọ́n mi ni wàá sọ. O kò lè di àbúrò ẹ̀ láéláé. Ẹ wo bó ṣe ń sọ̀rọ̀, ẹ wo bí ọ̀rọ̀ ṣe ń jábọ́ lẹ́nu ẹ̀. Ẹ wo bí ọ̀rọ̀ ṣe ń jábọ́ lẹ́nu ẹ̀. Ìgbà tí bàbá yẹn dẹ̀ ti wá gba màmá yẹn wá tọ́, ṣó wá jẹ́ nǹkan tójú òrírí? Ṣé nǹkan tí ojú òrírí tó bẹ̀rẹ̀ sí ní pa ìtàn kí gbogbo àwọn àgbáyé lè bá mọ nǹkan tó ṣẹlẹ̀? Ṣé ó jẹ́ nǹkan tójú òrírí ni? Kò ń ṣe tuntun. Kò ń ṣe tuntun. Ẹ já tẹ̀síwájú. Màmá yẹn ló ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn. Ẹ sọ wípé àwọn ọmọ bàbá tó nìkan yìí, àwọn bàbá tó ní property náà ọmọ Jáyésìmí, àwa ọmọ Jáyésìmí gangan yìí pé wọn ò sí ní Nàìjíríà, lẹ ṣe sin wọn, wọn ò wá, òun lẹ ṣe sin wọn. Torí pé wọn ò wá, òun lẹ ṣe kí ni, òun lẹ ṣe sin wọn. Àwa dẹ̀ wá Nàìjíríà, ká wá kún ọmọ sí bàbá yẹn bí. Yes, so another person keeps property. Exactly. Ẹ wá ní 3 years after lọ ẹ̀ṣẹ̀ wá wá. Lẹ́ṣẹ̀ṣẹ̀ wá wá àwa yìí rí. Auntie ni bẹ́ẹ̀ ni, she's my auntie. Torí àyẹ̀pọ̀ àǹtí dúpẹ́. She train many of you now. Àbí o, please. Ni mo ṣe fẹ́ kí wọ́n gbé wọn padà sórí interview yẹn, kí wọ́n mention àwọn ọmọ tí wọ́n trained. Àwọn ọmọ tẹ́ sọ pé train ẹ bá mi mention wọn jáde. Immediately we finish our secondary school. Hostel àwa ní Ọbàntà. From Methodist Comprehensive ní high school ní Àgọ́wòye sí Ọbàntà ní àwa. Ibẹ̀ láti ṣetán tá fi wọ Molusi College. From Molusi College tí popsi mi ti ń train wa tó Ajayi Crowther. Ó ti ṣe àlàyé wípé ní màmá yẹn àwọn ọmọ wo ni wọ́n tọ́. Màmá yẹn ò dẹ̀ dárúkọ ẹ̀ níbi interview yẹn, torí mi wo interview yẹn. Màmá yẹn sọ pé àwọn ọmọ àbúrò òun tóun tọ́. Àwọn ọmọ àbúrò ẹ̀, nítorí ó jẹ́ ká mọ̀ wípé ní màmá tó bí màmá Dúpẹ́ Jáyésìmí yìí wípé ọmọ méjì ni wọ́n bí. Àbúrò wọn yẹn ó ní wọ́n bí ọmọ tó pọ̀, ọmọ 5 àbí 6. Wọn kì í ka ọmọ fọ́lọ́mọ. Wọn kì í ka ọmọ fún ọlọ́mọ. Ó ní màmá Dúpẹ́ Jáyésìmí ló ń tọ́jú àwọn ọmọ àbúrò ẹ̀. Nígbà táwọn ọmọ yẹn wá dàgbà tán jáde yunifásítì tán ṣe gbogbo ẹ̀ tán ṣiṣẹ́, wọn ò wá dá sí màmá Jáyésìmí. Màmá yẹn sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n grant interview. Wọ́n sọ pé ṣùgbọ́n àwọn ti mójú kúrò ńbẹ̀ nítorí pé ìgbà tí kì í ṣe ọmọ títà wọn, ìwọ̀nba lèèyàn lè pàṣẹ fún ọmọ ọlọ́mọ mọ́. Màmá yẹn sọ bẹ́ẹ̀, ìgbà tí ò ń ṣe ọmọ títà wọn, àwọn ti dákẹ́, àwọn dẹ̀ ti sinmi. Wọ́n dẹ̀ ń bá ìgbésí ayé wọn, wọ́n dẹ̀ ń tẹ̀síwájú. Ó wá ní wípé kí wọ́n padà síbi interview. Ó rí okùn. Tó bá rí okùn Tọ́pẹ́, wọ́ wọn, fokùn sí wọn lọ́rùn, kó wá wọn padà sí ọ̀dọ̀ Abíọ́lá, kó ń lọ padà ṣe interview mi. Kí wọ́n lọ padà ṣe interview mi. Wọ́n láwọn train àwa. Ẹ wá rò bẹ́ẹ̀ lè bọ́ sórí social media kẹ́kọ̀ọ́ máa parọ́ jọ. Gbogbo wọn ni pé àwọn kan náà jẹ̀bi. 3 years after tá a ṣe burial wọ́n ṣe yọjú. 3 years after tó ti manage gbogbo property dáàdi ilé tó ń gbowó ilé tó ń gbowó rent tí wọ́n fi rán wa ní school tí wọ́n fún wa ní 1,000 naira rí. I'm saying it and I'm saying it again. 1,000 very good. She trained ọmọ àbúrò. Ìyá wọn méjì péré ni wọ́n lọ́wọ́ ìyá wọn méjì, àǹtí Dúpẹ́ àti àbúrò wọn obìnrin. Àbúrò wọn yẹn ló bímọ sílẹ̀ bí ọmọ 5 sí 6 ni àǹtí Dúpẹ́ bá ń train. Wọ́n rí gbogbo owó bàbá tàwa ló fi ń train ní ọmọ àbúrò títí wọn. Ní ọmọ ẹ̀ kí hàn fi. Àwọn tí ẹ àwa ń bẹ fún bẹ́ríà. She made as if it was her father. As if it was her own father. Ọ̀rọ̀ ọ̀dẹ̀ ni lady sọ. Ẹ mọ̀ nǹkan tó sọ. Ó ní nígbà tí wọ́n ń ṣe òkú bàbá ti tòun pé màmá Dúpẹ́ Jáyésìmí ṣe ló wọ́n gbà kan orí bíi pé bàbá àwọn ni. Ẹni tó tọ́jú èèyàn tó gbàyàn láti inú ẹ̀jẹ̀, báwo ni wọ́n ṣe ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fúnru wọn? Ẹni kì í ṣe ẹni tó bí ni nìkan
kì í ṣe ẹni tó bí ni nìkan, òun wo ni gan nígbà mìíràn ó máa ń ju ẹni tó bí ni lọ. Ní àwọn àgbà fi sọ wípé ní òun bí ni kò tó òun wo ni. Ṣé ìjọ́ tí ọmọ yẹn á bẹ̀rẹ̀ ẹkún tí wọ́n ní mọ nǹkan tó mú lọ fẹ́ sọ ni? Tàbí ìgbà tọ́mọ bá ń ṣe ìgbẹ́yín, tàbí ìgbà tọ́mọ bá bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní lọ sílé ẹ̀kọ́, àwọn tó gbà tó wọ́n á fẹ́ fi gbogbo ojú tó, tàbí ìgbà tí tọ́mọ lè ṣìṣe tó jẹ́ wípé ní àwọn irú òbí bẹ́ẹ̀ jìnnìjìnnì á bò wọ́n pé nǹkan kan máa gbọ́dọ̀ ṣọmọdé, bóyá kò rọra ní ẹ̀pà díẹ̀ lẹ́sẹ̀ báyìí. Ẹ wá wo ìdààmú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dààmú. Ẹni tó ń tọ́ ni, ẹni tó ń wo ni, ẹni tó bó bá jẹ́ ìyàwó bàbá èèyàn kan ló gbà yàn tó dẹ̀ tọ́yàn gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn bá wà lọ́dọ̀ ìyá rẹ̀, ó ju ìyá tó bíyàn lọ. Nǹkan tó mọ̀ nìyẹn Tọ́pẹ́. Ó ju ìyá tó bíyàn lọ. Báwo ló ṣe fẹ́ kán ṣe ẹyẹ kẹyìn fún bàbá titi wọn? Torí màmá yẹn sọ níbi ètò yẹn wípé ní ìgbà tí bàbá àwọn kú, wọn ò sọ pé ńgbà tí bàbá àwọn àbúrò wọn. Ẹ rọra, ẹ má ba ìṣẹ̀ṣe, ẹ má ba nǹkan tó jẹ́ nǹkan àmúyangàn láwùjọ, àwọn nǹkan tó jẹ́ pé tá a bá ń ṣe àwọn èèyàn kan máa ṣe kóríyá fún wa. Ẹ má tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ má tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ má pa ìṣẹ̀ṣe rẹ̀. Àwọn nǹkan tó tọ̀nà láti ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ṣé kò ní aago wọn ni? Òun fọ àwọ̀tẹ́lẹ̀ wọn, àti kítú ni. Ẹni tí ò kí ń ṣe ẹbí èèyàn gan, tí wọ́n á lọ fi ọmọ sọfà, ṣé kò ní ṣe ju iṣẹ́ tí wọ́n sọ pé òun ṣe lọ? Àti kítú ni. Wọ́n ti lè ṣe é, ṣùgbọ́n ó yẹ kó ro kinní kan mọ́ wọn lára wípé ní ìyá yìí ó ń wojú Ọlọ́run. Kó pe aago àwọn tó wà ní Nàìjà, àwọn aago wọn máa ń pẹ́ lọ́wọ́ wọn. Nọ́mbà tó wà ní tí wọ́n lò sórí fún wọn, tí fún ẹlòmíì bá sọnù, wọ́n á lọ retrieve line yẹn, wọ́n á ti máa lo line yẹn, wọ́n lè ní àwọn line mi láti fi support ẹ̀. Ṣùgbọ́n o ò lè sọ pé o mọ aago Màmá Dúpẹ́ Jáyésinmi, o mọ ibi tó lè pè wọ́n sí. Kó wá pè wọ́n pé àǹtí mi o, mo rí nǹkan tí ẹ sọ lénìí o, ṣe mọ̀ wípé ní kò rí bẹ́ẹ̀ o, kinní kan kó ṣàlàyé fún wọn. Á jẹ́ pé ìwọ gangan o ti múra ìjà pẹ̀lú wọn. Ìwọ Tọ́pẹ́, o ti múra ìjà pẹ̀lú wọn pé ó fẹ́ bá wọn jà gidi. Ó ti pe ẹnìkan níbi tó ti ń sọ̀rọ̀ yẹn, ẹnìyẹn sọ pé kó já mi ń bẹ̀ jàre, ṣówó wọn lòun wá ná ni, ọkùnrin ni àbúrò ẹ̀ yẹn. Kò fẹ́ kó tẹ̀síwájú gan mọ́, ṣùgbọ́n lady tó ń jẹ́ Tọ́pẹ́ yìí ó múra kankan, àti kí tú wá ni. Ẹ má tójú ilẹ̀ mọ́lẹ̀. Ibi tá a bá dẹ̀ pè lórí, wọ́n ní wọn kì í fi ń tẹ̀lẹ̀. Ibi tá a bá pè lórí a kì í fi ń tẹ̀lẹ̀. Tó bá wá rò pé ó fẹ́ ja ìjà kan, tó bá ja ìjà kan pé kò ní tán, tó bá wá tán kọ́, níbo lo fẹ́ fojú sí? Níbo lo fẹ́ fojú sí? Lórí orúkọ ọmọ ológun ajẹbíríkì, torí orúkọ, ẹ wo nǹkan tó bẹ̀rẹ̀ sí ní sọ. Ẹ wo àwọn ìtàn tí ò tọ́ sí lẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní pa. Nítorí orúkọ bàbá titi ẹni kò kí ń ṣe orúkọ bàbá titi wọn. Àti kítú ni. Wọ́n ní ẹnìkan lèèyàn máa ń kọ ìbàjẹ́ fún wa, tí ẹ wo wípé nítorí ipò tí wọ́n wà, ṣó fẹ́ kí wọ́n ronú kú ni? Ṣó fẹ́ kí ìyá yẹn nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní pariwo wọn, ṣó fẹ́ kí wọ́n ronú kú? Ìyá oníyà tó mọ condition tó kó tiẹ̀ wá torí condition yẹn kó rò mọ́ wọn lára nìkan tèmi ń sọ. Àwọn kankan wọ́n tẹ́ pé ní bí òun bá tiẹ̀ jàre ju bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n tó mọ̀ wípé ní ẹni tí ẹjọ́ ń takàn gbọ̀n, ó ní àwọn nǹkan kan tó ń jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀dùn ọkàn. Nítorí àwọn tó bá ń wojú Olúwa, tàbí àwọn tó bá ń nílò àwọn nǹkan kan tí ò dẹ̀ tètè tẹ̀ wọ́n lọ́wọ́, tàbí ẹni tó mọ kú lọ́wọ́ ẹ̀, tí wọ́n máa ń kanra. Naturally, kò sí ni wọ́n máa kanra. Ọ̀rọ̀ tó má dẹ̀ sọ kò sí ni ó máa dùnyàn, nítorí pé àwọn máa sọ nínú egungun ni wọ́n ti máa sọ̀rọ̀ yẹn, wọn ò ní fẹ́ mọ báwọn ṣe fẹ́ sọ sí ẹni tí àwọn jọ ń jà. Nítorí bẹ́ẹ̀, àwọn tó bá nírú àwọn ìpèníjà bẹ́yẹn, ìpèníjà tó ń bá nípèníjà, a gbọ́dọ̀ mọ bá a ṣe gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ wọn, tàbí láti fún wọn létí ọ̀rọ̀ tí ìjà bá dé. Torí tí èèyàn bá ṣe bẹ́ẹ̀, èèyàn máa ṣì sọ. Kí ló dé? Gbogbo nǹkan ní jọra oko lójú, ọmọ wọn sọnù wọn á máa wá.
wá mi nítorí orúkọ bàbá rẹ ni níṣẹ́ orúkọ bàbá títí orúkọ bàbá rẹ ni kí wá àti kí tún ni àti kí tún ni ó wá lọ gbé sùúrù jẹ lọ gbé sùúrù jẹ ṣé orúkọ yẹn wọn ò bá orúkọ ìdílé yẹn jẹ́ ẹlòmíì gan tí ọmọ mi tíyàn gbà tọ́ a máa ṣe dáadáa ju ọmọ tíyàn bí lọ kọ́lọ́run ṣàánú ni kó má da àìmọ̀ṣe sí wa lágbádá àwọn ọmọ téèyàn bí tọkùnrin fi abẹ́ rẹ̀ bí tóbìnrin bí tó gbin tó jáde lára rẹ̀ nígbà míì gan wọn á wá yọ ọmọ wọn lè ya ọmọ pángolo wọn lè ya kò sí nǹkan tí wọn lè yà àwọn òbí wọn gan máa gbàgbé wọn sábúlé tí wọn tiẹ̀ ní rántí pé àwọn lóbìí kankan tó lè jẹ́ pé àwọn ọmọ téèyàn gbà tọ́ bóyá bí ọmọ ẹ̀gbọ́n ọmọ àdúgbò tàbí bí ẹnìkan tó jẹ́ pé ní o kò ṣá mọ̀ tó dẹ̀ gba ọmọ bẹ́ẹ̀ tọ́ irú ọmọ bẹ́ẹ̀ gan láwá dìde ìrànlọ́wọ́ ló máa dìde nígbà tó bá di ọjọ́ alẹ́ fúnyàn tó máa dúró gẹ́gẹ́ bí òun gan ti máa rí rà gẹ́gẹ́ bí pé ìwọ ló bí òun kí ló tó sì ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà ìyá yẹn ò borúkọ bàbá yẹn jẹ́ ìwọ gan nísìnyí ló fẹ́ ya akótilétà ọmọ ó fẹ́ ya akótilétà ọmọ tí òkú bá ń bojú wẹ̀yìn ni òkú yẹn á wò pé irú ọmọ wo leléyìí àwọn ìtàn tí bàbá yẹn ò pa tí bàbá yẹn fi dolójú mẹ́rin tí wọ́n bá jẹ́ bàbá tí ò ṣe ni màmá yẹn gan fúnra màmá àti gbogbo àwọn èèyàn gan láti mọ̀ tipẹ́ pé ní orúkọ Jáìsinmi táwọn jẹ́ o ẹ̀gbọ́n màmá àwọn ló gba àwọn tọ́ o gbogbo àwọn èèyàn gan láti mọ̀ wọ́n á ti sọ láìmọye interviews wọ́n á ti sọ ṣùgbọ́n a rí pé màmá yẹn wọ́n mọ̀ wípé bàbá yẹn wọ́n dẹ̀ tọ́ wọn dáadáa màmá yẹn náà kò dẹ̀ dójú tì wọ́n ó wá bẹ̀rẹ̀ sí ní múra kankan ó wá sí mẹ́dọ̀ kó lọ gbómi sùúrù mu ẹ̀yin tèmi mi ní rí ju bẹ́ẹ̀ lọ o ojú òní tiwa o ọlọ́run ní jẹ́ ká tẹ́ ní tìkà ire o.